ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóoru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fáṣọ̀nù Victor, Ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tòní, ẹ jẹ́ kí a tẹrí ọkàn wa fún àdúrà. Ọlọ́run wa, bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ ní ẹ̀yin lẹ pọ̀ nínú àánú àti agbára. A dúpẹ́ lọ́wọ́ yín fún wákàtí tí ẹ mójú wáyé láyọ̀ àti àlàáfíà. Ògo, ọlá, agbára àti ìyìn forúkọ yín títí láéláé. Ọlọ́run mímọ́, ẹ jọ̀ọ́ kí ẹ gbọ́ ọpẹ́, bẹ́ẹ̀ ni kí ẹ gba ìyìn wa. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, kí ẹ sì tọ̀mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, bẹ́ẹ̀ ni kí ẹ gbàkóso gbogbo. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. A fi ọpẹ́, ìyìn, ògo, ọlá àti agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún ìwàláàyè aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin èyí tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run wa. A dúpẹ́ fún ìbùkún gbogbo èyí tí a rí gbà nínú Kristi Jésù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀, a sì fi ògo fún Ọlọ́run ẹlẹ́dàá wa. A dúpẹ́ pé àwọn tó wà nílé náà wọ́n ń jẹ adùn Ọlọ́run àti pamọ́ àti ìbùkún rẹ̀ títí. Ògo ni forúkọ Olúwa. Gẹ́gẹ́ bí a ti sọ pé a ó padà wá láti wá tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ nípa ìbáptísí tí ó bá Bíbélì mu. Lónìí a fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà, ìbáptísí tó bá Bíbélì mu apá kejì. Òun la fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà lónìí. Ní ọ̀sẹ̀ tó kọjá lọ a sọ pé onírúurú ìlérè ló wà nípa ìbáptísí tàbí gbé àlàyé rẹ̀ kalẹ̀. A sì jẹ́ kí a mọ̀ pé a ti kẹ́kọ̀ọ́ nípa ohun tí Ọlọ́run sọ, ẹ̀kọ́ tí Jésù Kristi Olúwa wa kọ́ wa nípa ìbáptísí èyí tí ó bá Bíbélì mu. A sì kọ́ pé a kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ìbáptísí tó bá Bíbélì mu òun ni kí a rì wá bọmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àti àjíǹde Jésù. A ti wo onírúurú ìpele ìbáptísí ní ọ̀sẹ̀ tó kọjá lọ. Ẹ̀kọ́ tá ń kọ́ kó tó di pé a dáni dúró ní ọ̀sẹ̀ tó kọjá lọ ní pàtàkì ìrìbọmi nínú ẹ̀kọ́ Kristi, purpose of baptism. A dẹ̀ ti wo onírúurú. Àkọ́kọ́ èyí tá a wò nínú rẹ̀ ni pé ìbáptísí ó wà fún ìgbàlà Ọlọ́run. Ẹnikẹ́ni tí ò bá gbé ìgbésẹ̀ ìbáptísí kò tí ì dẹni ìgbàlà, gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Bíbélì kọ́ wa èyí tá a rí ní ìwé Máàkù orí 19 gbàtà kéèsì ẹsẹ̀ 19. A sì tún sọ fún wa pé nípa ìbáptísí ni Ọlọ́run fi ń gbà wàhálà, torí ìgbésẹ̀ 5 lọ́lọ́run ní kéèyàn gbé kó tó lè jẹ́ ní ìgbàlà. Nínú Kristi ó gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó gbọ́dọ̀ gbà ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ó gbọ́dọ̀ ronúpìwàdà, ó gbọ́dọ̀ fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, ó sì gbọ́dọ̀ ṣe ìrìbọmi. Ní ìgbà téèyàn bá ṣe ìrìbọmi tán, nígbà náà lèèyàn di ẹni ìgbàlà. Èyí ò dẹni ìgbàlà nígbà tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí ò dẹni ìgbàlà nígbà tó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, èyí ò tí ì dẹni ìgbàlà nígbà tí ó ronúpìwàdà ẹ̀ṣẹ̀ rẹ̀, èyí ò tí ì dẹni ìgbàlà nígbà tó fẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, àfi ìgbà tó bá ṣe ìrìbọmi gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú, sísìnkú àti àjíǹde Jésù
èyí tí ìwé Pétérù kìíní orí 3 ẹsẹ̀ 21 tó kọ́ wa tá a sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìyí. A sì ní ìbáptísí ó jẹ́ èyí tí a ń ṣe sínú ikú Kristi, ìtàrí ní ìwé Róòmù orí 4 ẹsẹ̀ 3. àbùdí tá a dáni dé ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni pé ìbáptísí ó wà fún mímú ẹ̀ṣẹ̀ kúrò lára àwọn ìdí pàtàkì tí Ọlọ́run ti gbé ètò ìbáptísí kalẹ̀ nípasẹ̀ Kristi nínú ìsinmi rẹ̀ nìyí. Níbi tí a dáni dé ní ọ̀sẹ̀ tó kọjá lọ ni a sọ pé ìbáptísí ó wà fún mímú ẹ̀ṣẹ̀ kúrò. Bí ènìyàn ò bá tí ì ṣe ìbáptísí, a ò tí ì mú ẹ̀ṣẹ̀ rẹ̀ kúrò. Ilé gbọ́dọ̀ yé wa. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló fi ẹsẹ̀ lé múlẹ̀. Ìṣe Àpọ́stélì orí 2 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 38 kí l'Olúwa wí. Bíbélì sọ fún wa pé Pétérù sọ fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Nípa ìbáptísí la fi mú ẹ̀ṣẹ̀ wa àtijọ́ kúrò. Ẹnikẹ́ni tí ò bá gbé ìgbésẹ̀ ìbáptísí, Ọlọ́run alààyè nípasẹ̀ Jésù Kristi tí ìdárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jí, ohun tí Bíbélì sọ nìyí. Torí pé Ìṣe Àpọ́stélì yẹn orí 2 ẹsẹ̀ 22 sọ fún wa pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ẹ̀kọ́ yìí, ọ̀rọ̀ Ọlọ́run yìí ó gbọ́dọ̀ yé wa dáadáa, nítorí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. A gbọ́dọ̀ fi kún, bẹ́ẹ̀ la gbọ́dọ̀ yọ kúrò, bẹ́ẹ̀ la gbọ́dọ̀ ṣàtúnṣe, a gbọ́dọ̀ wí gẹ́gẹ́ bí Ọlọ́run ti sọ. Ilé gbọ́dọ̀ yé wa. So bá a sọ ni pé ìbáptísí kí ni ọ̀kan lára àwọn pàtàkì ìbáptísí ni pé ó wà fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ohun tí Ìṣe Àpọ́stélì orí 2 ẹsẹ̀ 38 gẹ́gẹ́ bí ohun tó kọ́ wa. Nígbà tá a tẹ̀síwájú, a rí pé ìbáptísí ọ̀kan lára àwọn pàtàkì rẹ̀ ó ní pé ó ń wẹ ẹ̀ṣẹ̀ nù. Èdè kan náà ni kí ó mú ẹ̀ṣẹ̀ kúrò àti kó wẹ ẹ̀ṣẹ̀ nù. Ṣùgbọ́n Ìṣe Àpọ́stélì orí 22 ẹsẹ̀ 14 Anania ló sọ fún Paul pé kí ni ìwọ ń dóde, dìde kí a baptisi rẹ kó sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù kó sì máa ké pe orúkọ Olúwa. Ó ṣe pàtàkì fún wa láti mọ pàtàkì ìbáptísí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi kọ́ wa fún ìgbàlà àwọn ọkàn tó wá sí ọ̀dọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ohun tí Bíbélì kọ́ wa, ẹni tí ò bá ti gbé ìgbésẹ̀ ìbáptísí kò tí ì di ẹni ìgbàlà, kò tí ì jálábàápín nínú ikú, sísìnkú àti àjíǹde Jésù, kò sì tí ì bá ẹ̀jẹ̀ Jésù Kristi pàdé nínú omi gẹ́gẹ́ bí iṣẹ́ Ọlọ́run. Àwọn olóyìnbá sọ pé operation of God. Ẹ ká wá tẹ̀síwájú. Pàtàkì ìbáptísí ó ní pé yóò mú wa wọnú ìjọba Ọlọ́run, nípa bẹ́ẹ̀ a ó di àtúnbí. Kí ni ìwé Jòhánù orí 3 nígbà tá a kí ìṣẹ̀ṣẹ̀ 5 kí ni Bíbélì kọ́ wa? Ẹgbọ́n tó wí, ó ní Jésù dáhùn wípé lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn, òun kò lè wọ ìjọba Ọlọ́run. Omi àti ẹ̀mí, àti kẹ́kọ̀ọ́ nípa ìtumọ̀ Bíbélì nípa àtúnbí. Omi ìbáptísí tí a rí níbí yìí, ọ̀kan lára àwọn ìdí pàtàkì tá a fi wọ ìjọba Ọlọ́run tí ń ṣe ìjọ, òun ni kí a baptisi wa. Ìdí pàtàkì ìbáptísí ni pé a ó fi wọ ìjọba Ọlọ́run. Jòhánù orí 3 ẹsẹ̀ 5 ni ó kọ́ wa bẹ́ẹ̀. Òmíràn pàtàkì ìbáptísí ni pé nígbà tá a bá gbé ìgbésẹ̀ ìbáptísí tán, tí Ọlọ́run alààyè
tó dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nígbà náà la ó gba ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ tá ó gbà yìí, a gbọ́dọ̀ gbé àlàyé kalẹ̀ nípa eléyìí kó lè yé wa dáadáa. A gbọ́dọ̀ gbé àlàyé kalẹ̀. Ìyàtọ̀ wà nínú baptisi ẹ̀mí mímọ́ àti ẹ̀mí mímọ́ tí a fún ni nígbà t'Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Téèyàn bá ṣe ìrìbọmi, á gba ẹ̀mí mímọ́ èyí tí à ń fi fún gbogbo ènìyàn gẹ́gẹ́ bí ẹ̀bùn Ọlọ́run as a gift. Ẹ ká wo tí Bíbélì sọ. Ẹ ká padà sí Ìṣe Àpọ́sítélì orí kejì. Ìṣe Àpọ́sítélì orí kejì kí a kíyèsí láti ẹsẹ̀ 28 ká gbọ́n tí Bíbélì wí, ká gbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ẹgbẹ́ o, Pétérù sì wí fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa. Nígbà tá a bá ti kúrò nínú omi ìbátísí t'Ọlọ́run ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nígbà náà ni ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ rẹ̀ yóò wá sí wa nínú, yóò wọnú ayé wa gẹ́gẹ́ bí ẹ̀bùn rẹ̀. Báwo la ṣe mọ̀ pé ẹ̀bùn Ọlọ́run ni ẹ̀mí mímọ́? Èyí tá a rí ní Ìṣe Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ 28 kì í ṣe ìbátísí ẹ̀mí mímọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìbátísí parí gẹ́gẹ́ bí ẹ̀bùn níyì, ó ní ìbátísí tá a fún gbogbo ènìyàn tó gbàgbọ́ tó sì gbé ìgbésẹ̀ márùn-ún. Ìbátísí ẹ̀mí mímọ́ ó yàtọ̀ sí ìbátísí tí a ń gbà nígbà tá a bá ti kúrò nínú omi ìbátísí. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìbátísí ẹ̀mí mímọ́, baptism of the Holy Spirit, ó jẹ́ ẹ̀bùn spiritual gift. Ìbátísí tá a rí níbí yìí, ó jẹ́ èyí tá a fún gbogbo ènìyàn tó gbàgbọ́ tó sì gbé ìgbésẹ̀ márùn-ún sí ìgbàlà Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹnikẹ́ni tá ò bá baptisi rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ àti ìlànà Jésù Kristi kò lè gba ẹ̀mí mọ́ yìí. Ní ìtẹ̀síwájú, a ó wá gbé àlàyé kalẹ̀ nípa onírú ìbátísí tá a rí ní Bíbélì. A wá wò ó ìbáṣepọ̀ tó ní tí wọ́n ní síra wọn, torí ọ̀pọ̀lọpọ̀ ní irú ìbátísí ló wà. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ ká máa wo pàtàkì ìbátísí ẹnikẹ́ni tá ò bá baptisi rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ àti ìlànà Jésù Kristi Olúwa wa kò lóore ọ̀fẹ́ láti gba ẹ̀mí mímọ́. Téèyàn bá dẹ̀ gba ẹ̀mí mímọ́ kò jẹ́ ènìyàn Kristi, kò sí nínú àwọn ẹni ti Kristi. Gẹ́gẹ́ bí ohun tí ìwé Róòmù orí 9 láta kíyèsí ẹsẹ̀ 5 sísàlẹ̀ tó kọ́ wa pé ẹnikẹ́ni tí kò bá ní ẹ̀mí rẹ̀ kò sí nínú àwọn èèyàn tirẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ìbátísí pàápàá òun ló ń fi wá sínú Kristi. Baptism ó ń fi wá sínú Kristi. Kí ni Bíbélì wí? Ìwé Gàlátíà orí 3 3:26-27. Kí ni Bíbélì wí? Ìwé Gàlátíà orí 3. Ẹ wò ó láti ẹsẹ̀ 26 sí 27. Ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó ní nítorí pé ọmọ Ọlọ́run gbogbo yín nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Ẹsẹ̀ 27. Nítorí pé iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Báwo ni a ṣe ń gbé Kristi wọ̀? Ọ̀kan lára pàtàkì baptisi ni pé ní ìgbà tí a bá ti baptisi wa gẹ́gẹ́ bí àṣẹ àti ẹ̀kọ́ Kristi, alàgbé Kristi wọ̀. Kristi ti gbé wa wọ̀. Ẹni tá a bá baptisi ńkọ́? Ògbólógbò àyàn tí ó ń kẹ́kọ̀ọ́ pé ìbáptísí ò ní kankan ṣe pẹ̀lú ìgbàlà, ǹjẹ́ ó ti gbé Kristi wọ̀ bí? Ṣùgbọ́n ìwé Gàlátíà orí 3 ẹsẹ̀ 27 27 ó ní iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nìyí, ẹ̀kọ́ Bíbélì nìyí. Ìwé Kọ́ríńtì kìíní orí 12 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 ó ní nípa ẹ̀mí kan la fi baptisi olúkúlùkù ènìyàn sínú ara kan. Nípa ìbaptisi la fi ń baptisi wa sínú ìjọ tí ń ṣe ara Kristi tí sì ń ṣe ẹyọ kan. Àti à ń wo pàtàkì ìbaptisi nínú ìdánilẹ́kọ̀ọ́ ìbaptisi tó bá Bíbélì mu apá kejì. A sì ti jẹ́ ká mọ̀ pé ìbaptisi gẹ́gẹ́ bí àṣẹ àti ìlànà Kristi
tí a bá ti ṣe à ń baptisi wa sínú ara kan tí í ṣe ìjọ kan. A ti gbé àlàyé kalẹ̀ nípa ara kan. Ọlọ́run ò pè ogunlọ́gọ̀ àwọn èèyàn sínú ìjọ ìyapa tí ń bẹ nínú ayé lónìí. Ọlọ́run pè wá sínú ara kan tí ń ṣe ìjọ kan tí ń ṣe ti Kristi, ìjọ náà tí ń ṣe ìjọ ti Kristi. Níbẹ̀ lọ́lọ́run fẹ́ kí gbogbo ènìyàn ó ṣe ìbáptísí sí kí wọ́n tó lè di ẹni ìgbàlà gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. A ò pè wá sínú ìgbékalẹ̀ tàbí ìjọ ìyapa kankan bó ti wù kó mọ. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. So nípa ìbáptísí là ń baptísì wa sínú ara kan. A ti rí pé ìbáptísí pàtàkì rẹ̀ ni pé à ń baptísì wa sí ọ̀kan lára àwọn pàtàkì rẹ̀ ni pé à ń baptísì wa sínú ara Kristi tí ń ṣe ìjọ kan tari nínú Bíbélì tí kì í ṣe ìjọ ìyapa. Gbogbo àwọn àpọ́sítélì tó bá Kristi ṣiṣẹ́ kò sí àwọn tí wọ́n baptísì àwọn èèyàn sínú ìjọ ìyapa kankan. Ilé gbọ́dọ̀ yé wa. Wọ́n baptísì àwọn èèyàn sínú Kristi fúnra ara rẹ̀ sì ń yàn wọ́n sínú ìjọ tirẹ̀ gẹ́gẹ́ bí ohun tá a rí ní Ìṣe Àpọ́sítélì orí kejì ẹsẹ̀ tí ó kẹ́yìn tó ní wọ́n yin Olúwa wọ́n sì ní ojúre lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Ẹ̀kọ́ Kristi nìyí nípa pàtàkì ìbáptísí. Ó lè gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. So bí èèyàn bá ṣe ìbáptísí tí ò ṣe lórí ẹ̀kọ́ àti ìlànà tí Kristi gbé kalẹ̀, ìbáptísí rẹ̀ ò ṣe ìtẹ́wọ́gbà. Fún bí àpẹẹrẹ bí èèyàn bá ṣe ìbáptísí tí wọ́n dá lẹ́kọ̀ọ́ pé kó kàn ṣe ìbáptísí kó ṣe nítorí pé àwọn èèyàn ń ṣe ìbáptísí ò ṣe ìtẹ́wọ́gbà nítorí pé a kì í ṣe ìbáptísí nítorí pé àwọn èèyàn ń ṣe à ń ṣe ìbáptísí nítorí pé ẹ̀kọ́ Kristi ni a sì ń ṣe fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wa. Báwo bá kẹ́kọ̀ọ́ pé ìbáptísí wà fún mímú kúrò ẹ̀ṣẹ̀, irú ìbáptísí bẹ́ẹ̀ kò bá ìfẹ́ Kristi mu. Báwo bá kẹ́kọ̀ọ́ pé ìbáptísí jẹ́ sísí tí à ń ṣe ìsàmì àgbélébùú tàbí ìwọ̀n mi lórí, ìbáptísí náà kò ṣètẹ́wọ́gbà lọ́dọ̀ Kristi gẹ́gẹ́ bí ẹ̀kọ́ Bíbélì. Bí a bá kọ́ wa lẹ́kọ̀ọ́ pé a lè ṣe ìbáptísí láti ní gbogbo òdodo ṣẹ kò bá ìlànà àtẹ̀kọ́ Bíbélì mu nítorí pé Kristi nìkan ló ṣe ìbáptísí láti gbogbo òdodo ṣẹ. Gbogbo àwọn èèyàn yòókù tó bá wọ́n ṣe ìbáptísí wọ́n ṣe ìbáptísí láti mú ẹ̀ṣẹ̀ wa kúrò ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí Kristi kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run. Èèyàn lè ṣe ìbáptísí, ó lè ṣe ìrìbọmi tó dẹ̀ ṣe ní ìlànà tí kò bá ìfẹ́ Bíbélì mu. Ìdí mẹ́ta péré. Ìdí àkọ́kọ́ ni pé ẹnikẹ́ni tá a nílò baptísì rẹ̀ ó nílò gbọ́ ẹ̀kọ́ òtítọ́, right teaching, ẹ̀kọ́ òtítọ́. Kí lẹ̀kọ́ òtítọ́ náà? Ni pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, nípasẹ̀ rẹ̀ la fi lè jẹ́ ní ìgbàlà. Ó kú àsìkò rẹ̀ ó sì jíǹde ní ìjọ́ kẹta. Ó sì pàṣẹ kí a baptísì ogúnlọ́gọ̀ àwọn èèyàn ní orúkọ rẹ̀ nípa mímú ẹ̀ṣẹ̀ kúrò. Bí a ò bá kẹ́kọ̀ọ́ òtítọ́ nípa ìbáptísí ò ṣe tẹ́wọ́gbà. A wo àpẹẹrẹ kan nínú Bíbélì, a dẹ̀ tàn mọ́lẹ̀ sí àpẹẹrẹ náà nígbà tí àkókò bá tó. Àlàyé tí à ń gbé kalẹ̀ ni pé ìbáptísí ó wà fún mímú ẹ̀ṣẹ̀ kúrò, ó wà fún láti gba ẹ̀mí mímọ́, ó wà fún láti wọnú ara Kristi tí ń ṣe ìjọ kan, ó wà fún láti gbé Kristi wọ̀, ó wà fún láti di àtúnbí, ó wà fún wíwẹ̀ ẹ̀ṣẹ̀ wa nù, ó wà fún mímú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó wà fún kí a baptísì wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ikú rẹ̀, ó wà fún ìgbàlà. Tí a bá dá wa lẹ́kọ̀ọ́ nípa ìbaptísí yàtọ̀ sí àwọn ìdí tí a gbé kalẹ̀ yìí, ìbaptísí náà ò bá Bíbélì mu. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa nítorí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ẹ̀kọ́ Jésù Kristi wa là ń tàn mọ́lẹ̀ sí yìí. Ẹ ká wo àwọn àpẹẹrẹ ìbaptísí nínú Bíbélì káyọ̀ bí wọ́n ti ṣe. Nígbà tá a kíyèsí Ìṣe Àpọ́sítélì orí ìkejì níbẹ̀ ni a ti gbọ́ ìwàásù àkọ́kọ́, láti rí àkọsílẹ̀ ìwàásù àkọ́kọ́ tí a kọ́kọ́ wàásù fún àwọn Júù
ní Jerúsálẹ́mù ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì nípa àjíǹde Jésù Kristi àti ìrere òtítọ́, ìrere tí Jésù Kristi mú wá fún ìgbàlà àwọn ènìyàn. Ẹ ká gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Iṣẹ́ Àpọ́sítélì orí kejì láti ẹsẹ̀ 36 kẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ẹ máa fọkàn bá kíkà ọ̀rọ̀ Ọlọ́run lọ. Ó ní jẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Ọlọ́run ti fi Jésù náà tẹ̀yìn kan náà àgbélébùú jẹ Olúwa àti Kristi. Ní ìgbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù sì wí fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptísì olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Lùpá àǹfọkàn bá lọ, ẹ̀yin tí àwọn èèyàn nílé ẹ̀rọ ẹsẹ̀ 39. Nítorí fún yín ní ìlérí náà àti fún àwọn ọmọ yín àti fún gbogbo àwọn tó jìnnà réré, àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa ó pè. Ẹ̀rọ ẹsẹ̀ 40 àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn ni ó fi ń jẹ́rìí tí ó sì fi ń gbà wọ́n ní ìyànjú wípé ẹgbàá yín là kúrò nínú ìran àrékérekè yìí. Ẹ̀rọ ẹsẹ̀ 41. Nítorí náà àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptisi wọn. Ní ọjọ́ náà a sì ka ìwọ̀n 15,000 ọkàn kó yọ. Ẹ wo bí ọ̀rọ̀ náà ṣe lọ láti ẹsẹ̀ 36. Pétérù ti ń wàásù bọ̀, ó ti ń sọ̀rọ̀ bọ̀, ó ti nígbà tó dé 36 Ìṣàpọ́sítélì orí kejì. Ó ní jẹ́ kí ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Jésù náà tẹ̀yìn kan mọ́ àgbélébùú àti fi jẹ Olúwa àti Kristi. Ní ìgbà tí wọ́n gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì bi lọ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérù dá wọn lóhùn ní ẹ ronúpìwàdà kí a sì baptísì olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ohun tí Pétérù sọ ni, ìjẹ́ wọ́n ṣe àbí wọn ò ṣe? Ẹ̀wẹ̀ 41. Ó ní àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a baptísì wọn, a sì ka ìwọ̀n 15,000 ọkàn kún wọn ní ọjọ́ náà. Ìbátísí a kì í dájọ́ sí, a kì í gbé ètò ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ fún bí oṣù 6 tàbí ọdún kan. Torí àpẹẹrẹ tá a rí nínú Bíbélì ni pé àwọn tó gbọ́ ọ̀rọ̀ náà ní ìgbà tí ọkàn wọn gbọgbẹ́, a sọ fún wọn pé kí a baptísì wọn, a sì baptísì wọn. Kì í ṣẹ̀kọ́ Kristi. Nígbà tá a bá kọ́kọ́ gbé ẹ̀kọ́ kalẹ̀, a gbé ẹ̀kọ́ bí olóṣù 6 kalẹ̀ kí a tó baptísì àwọn èèyàn. Rárá o, Bíbélì kọ́ wa bẹ́ẹ̀. Ẹ má sì jẹ́ ká gbàgbé ètò yìí. Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀, a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, a sì gbọ́dọ̀ dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ẹ̀kọ́ tá a rí ní ọ̀rọ̀ Ọlọ́run ni pé ní ọjọ́ Pẹ́ńtíkọ́sì, nígbà tí àwọn Júù gbọ́ ìrere òtítọ́ tí ọkàn wọn sì gbọgbẹ́, wọ́n béèrè lọ́wọ́ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé kí ni kí àwọn kó ṣàṣìṣọ tí wọ́n fẹ́ kí wọ́n ṣe, àsọ fún wọn. Lójú ẹsẹ̀ lọ́jọ́ náà la baptisi wọn. A kì í dájọ́ sí ìbaptisi. Kí nìdí? Kí ni tá a fi ń dájọ́ sí ìbaptisi? Nítorí pé ìgbàlà Ọlọ́run, bí Ọlọ́run bá ti gbé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀, ọ̀rọ̀ ìgbàlà kalẹ̀, bí èèyàn bá ti lóye rẹ̀ tó sì ti ríra rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀, ó gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ láti di ẹni ìgbàlà. Ìdí táwọn fi ń dájọ́ sí ètò ìbaptisí tọ́lọ́run gbé kalẹ̀ ní pé wọn ò gbàgbọ́ pé ìbaptisí ní nǹkan ṣe pẹ̀lú ìgbàlà Ọlọ́run. Wọ́n gbàgbọ́ pé nípa tí wọ́n bá ti gbọ́ ẹ̀kọ́ ṣáájú ìbaptisí ó ti dẹni ìgbàlà. Ẹ̀kọ́ ìkíni, kò sẹ́ni tó dẹni ìgbàlà ṣáájú ìbaptisí. Ilé ìgbìmọ̀ yìí wa àpẹẹrẹ ààrẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọjọ́ Pẹ́ńtíkọ́sì, ọjọ́ náà tí a wàásù fún àwọn Júù, ọjọ́ náà ni a fi ọ̀rọ̀ mìíràn gbà wọ́n ní ìyànjú. Ọjọ́ náà ni wọ́n gbé ìgbésẹ̀ ìgbàlà wọn. Wọn ò dájọ́ sí, kì í ṣe ọ̀sẹ̀ 3, kì í ṣe oṣù kan, kì í ṣe ọlọ́dún kan. Àpẹẹrẹ Bíbélì, a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Àpẹẹrẹ àkọ́kọ́ nìyí. À ń wo àpẹẹrẹ àwọn tó gbé ìgbésẹ̀ ìgbàlà Ọlọ́run nípa ìbaptisí àti nípa àwọn Júù bí 15,000 ọkọ̀ 3,000 souls ní ọjọ́ Pentecost àti eré àpẹẹrẹ wọn pé wọ́n ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ọkàn wọn gbẹgbẹ́,
a sọ fún wọn pé kí wọ́n ronúpìwàdà kí a sì baptisi wọn lórúkọ Jésù Kristi fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ wọn, wọ́n sì gba ẹ̀bùn mímọ́, wọ́n á sì fi ọ̀rọ̀ náà gbà wọ́n ní ìyànjú. Nígbà tó dé 41 àrí pé àwọn tó fi ayọ̀ gba ọ̀rọ̀ náà a baptisi wọn ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọ̀kọ̀ọ̀kan wọn ní ọjọ́ náà, that day, lọ́jọ́ náà. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àpẹẹrẹ àkọ́kọ́ nìyí. Ẹ ká wo àpẹẹrẹ kejì. Iṣẹ́ Àpọ́sítélì orí 8. Àpẹẹrẹ àwọn tó gbé ìgbésẹ̀ baptisi nínú Bíbélì. Iṣẹ́ Àpọ́sítélì orí 8, mo fẹ́ ká kà á láti ẹsẹ̀ 14 36 kàgbọ́n tí Ọlọ́run sọ fún wa nípa ọ̀rọ̀ rẹ̀. Ó ní bí wọ́n sì ti ń lọ ní ọ̀nà, wọ́n dé ibi omi kan. Ìwẹ̀fà náà sì wí fún un pé, wòó, omi nìyí, kí ni ó dá mi dúró láti baptisi? Ẹgbẹ́ tí Fílípì wí 37. Fílípì sì wí pé, bí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn a lè baptisi rẹ. Ó sì dáhùn, ó ní, mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ni. Ẹ̀rọ 38. Ó ló pàṣẹ kí kẹ̀kẹ́ omi ó jẹ́. Àwọn méjèèjì sì sọ̀kalẹ̀ lọ sínú omi, àti Fílípì àti ìwẹ̀fà, ó sì baptisi rẹ̀. Bí wọ́n ti lọ lójú ọ̀nà ní ìrìn àjò wọn lọ lójú ọ̀nà ní o, ni Fílípì ń wàásù Kristi fún ìwẹ̀fà ará Ethiopia. Bí wọ́n ti lọ ni wọ́n dé ibi omi kan. Ìbátísí òun ṣèkan tá à ń gbọ́jọ́ sí, tá à ń gbóṣù sí, tá à ń gbé ẹ̀kọ́ ìbátísí kalẹ̀ fún oṣù 3 sí, kò bá Bíbélì mu. Ìrìn àjò yìí bí wọ́n ti lọ lójú ọ̀nà ní o, bí wọ́n ti lọ lójú ọ̀nà ní ìwẹ̀fà rí omi kan. Ó ní omi nìyí, kí ni ó dá mi dúró láti ṣe ìbátísí? Fílípì sì wí pé bí ìwọ bá gbàgbọ́ tọkàntọkàn a lè baptisi rẹ. Ìwẹ̀fà sì sọ pé mo gbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Ká tó ṣe ìrìbọmi, ó ń fẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe. Wọ́n sì pàṣẹ kí kẹ̀kẹ́ ojú ó jẹ́, àwọn méjì sì sọ̀kalẹ̀ lọ sínú omi, àti Fílípì àti ìwẹ̀fà, ó sì baptisi. Ẹ ti rí àpẹẹrẹ kejì. Àpẹẹrẹ àkọ́kọ́, lọ́jọ́ náà ẹgbẹ̀ẹ́dógún ọkàn. Àpẹẹrẹ kejì, Fílípì àti ìwẹ̀fà bọ́ ti lọ lójú ọ̀nà ni wọn ò dájọ́ sí. Ètò ìgbàlà Ọlọ́run nípa ìbátísí wọn ò kí ń dájọ́ sí. Ilé gbọ́dọ̀ yé wa gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run àti láti dúró lórí ìlànà tó ní wa gbé kalẹ̀. Àpẹẹrẹ kejì ni. Ẹ ká wo àpẹẹrẹ ìkẹta. Iṣẹ́ Àpọ́sítélì orí 9, kí a wo ẹsẹ̀ 18. Kí ni Olúwa wí? Ẹ̀gbọ́n o. Ó ní lójú kan náà nǹkan sì bọ́ kúrò ní ojú rẹ̀ bí ìpẹ́pẹ́, ó sì ríran, ó sì dìde, a sì baptisi rẹ̀. À ń sọ̀rọ̀ nípa bí Sọ́ọ̀lù tí ń ṣe Paul bó ṣe di ẹni ìgbàlà nínú Bíbélì. Gbogbo ala ìtàn láti nígbà tá a kíyèsí àrí pé nígbà tí orí 9 ló ti bẹ̀rẹ̀, níbi tí Sọ́ọ̀lù ti ń lọ lójú ọ̀nà láti lọ bá ó gbàyè lọ́wọ́ àwọn alàgbà ní Jerusalem láti lọ sí Damascus láti rí pé ogunlọ́gọ̀ àwọn èèyàn tó gbàgbọ́ tó gba Kristi gbọ́ tó sì dé nínú ọ̀nà Kristi pé òun ti yàn mọ́lé. Ojú ọ̀nà ló ti bá Jésù Kristi pàdé. Jésù Kristi sì sọ fún pé lọ sí inú ìlú Damascus níbẹ̀ láti sọ fún ọ ohun tí ìwọ yóò ṣe. Nígbà tó sì wà nínú ilé kan, ojú rẹ̀ sì fọ́ fún bí ọjọ́ 3 tó ń gbààwẹ̀ tó ń bẹ Ọlọ́run. Àwọn ará Anania sí. Nígbà táwọn Anania sí, ohun tí Anania jíṣẹ́ fún tó sọ fún láti ẹsẹ̀ 17, nígbà tá a dé 18 la rí pé ojú rẹ̀ là. Nígbà tí Anania gbẹ́yẹlé, a sì baptisi rẹ̀. Ìbaptisi òun ṣe tán dájọ́ sí. Ẹ̀kọ́ pé a gbé ẹ̀kọ́ olóṣù 3 kalẹ̀ a ò rí nínú Bíbélì. A gbọ́dọ̀ tẹ̀lé tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ ká tún wà pẹ̀rẹ̀ mìíràn. Iṣẹ́ Àpọ́sítélì orí 19 16 ká tún wà pẹ̀rẹ̀ mìíràn. Ká wò láti 31 títí dé 34 ká gbọ́n tí Ọlọ́run kọ́ wa níbẹ̀ 31. Ẹ wo ẹgbọ́n tọ́rọ̀ Ọlọ́run sọ. Ó sì wí fún pé gba Jésù Kristi Olúwa gbọ́, a ó sì gbà ọ́ là, ìwọ àti àwọn ará ilé rẹ pẹ̀lú. Wọ́n sì sọ ọ̀rọ̀ Ọlọ́run fún àti fún gbogbo àwọn ará ilé rẹ̀. Ó sì mú wọn ní òru, ní wákàtí náà ní òru, ó sì yọ ọgbẹ́ wọn, a sì baptisi rẹ̀ àti gbogbo àwọn ènìyàn rẹ̀ lójú kan náà. À ń sọ̀rọ̀
iṣẹ́ àpọ́sítélì tá a rí níbí yìí ó sọ̀rọ̀ nípa onítúbú àti Paul Osílà nígbà tá a fi Paul Osílà sínú túbú tó ní túbú tó ń sọ. A sọ pé gbogbo alámọ̀ṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbí yìí ṣùgbọ́n nígbà tá a dé ẹsẹ̀ kọkànlé ní ẹgbọ̀n a rí pé a wàásù fún onítúbú àti gbogbo ilé rẹ̀ a sì baptisi wọn ní òru ọjọ́ náà. Eléyìí gbọ́dọ̀ yé wa pé ìbáptísì ò nílò ká máa dájọ́ sí, kò nílò ká gbé ẹ̀kọ́ kalẹ̀ fún, kò nílò ká máa ṣe ohun tí Bíbélì gbé kalẹ̀. A gbọ́dọ̀ tẹ̀lé Bíbélì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Àlàáfíà Ọlọ́run àti wàláàyè rẹ̀ yóò di mímọ̀ lórí ayé wa lórúkọ Jésù, àmín. Bí a bá fẹ́ láti béèrè nọ́mbà tí a ó pè wá sí nìyí 08057444902 tàbí 08065717023. A ó tuntun nọ́mbà náà pè fún wa fún ẹ̀bẹ̀ àdúrà àti béèrè nípa ètò ìgbàlà ọkàn wa gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wàláàyè Ọlọ́run kó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.